Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó láòrò Isele yàwọ́ta àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì pẹ̀lú àwọn olùkọ́ 7 ṣùgbọ́n tó jẹ́ wípé 6 làwọn olùkọ́ kù. Àwọn ẹni bí oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti pa olùkọ́ kan. Gbogbo àná là ń béèrè lọ́wọ́ ìjọba, lọ́wọ́ security agents pé bùnà bá ṣẹ́ dé károdò kásùn kí ni káralé ọmọ wí, kí ni káralé ọmọ sọ, àbí kí láralé ó mu ńgbà bá rodò tí ó jìn tá a pẹ́ bí alẹ́ kan àárọ̀ kan tó ká fẹsẹ̀ rìn láti wò dé lálùpọ̀n. Séèyàn ò ní béèrè, aránmọlájò ní wọ̀nà kankan. Lónìí ńlá gbọ́ròyìn tó fini lọ́kàn balẹ̀ díẹ̀, kò fini lọ́kàn balẹ̀ tán yánnyánn, ó fini lọ́kàn balẹ̀ díẹ̀, ó fini lọ́kàn balẹ̀ dáadáa. Ṣùgbọ́n ibi tí ròyìn yìí bá ti dáa tí ìbá ti dùn ò ní wípé kárí àwọn ọmọ wa kí wọ́n mọ sọ́ngọ̀ wọn jáde, wọ́n mọ pàmpà wọn jáde, kí wọ́n mọ gbé wọn jáde, kí wọ́n mọ gbé wọn nínú ambulance, kí wọ́n máa gbé wọn lọ sílé ìwòsàn pé kí wọ́n kọ́kọ́ lọ rèé màsáàjì ara wọn, wọ́n kọ́ fún wọn níwẹ̀ tó dáa, wọ́n bọ́ ara wọn pẹ̀lú ọṣẹ àti kànkàn, wọ́n jẹ́ kán sinmi kátiẹ̀ tó mọ dámọ̀ràn pé wọ́n rè báwọn ẹbí wọn lé. Lóòótọ́ lára ní ti míìsì wọn, lóòótọ́ lára tiwọn náà ti fà sílé, lóòótọ́ lọ́kàn ara ilé ọ̀balẹ̀, ṣùgbọ́n bọ́kàn ara ilé ọ̀ba balẹ̀ a lè fi wé tẹ́ntì ń bẹ lójú ogun. Kò sí bá ara ilé ó ṣe bínú tó, ara ilé ọwọ́ yẹ̀wù yóò sùn, bó tútù bá dé ara ilé ó yí sọ bora. Aṣọ òwò làwọn ọmọ kéékèèké ìfẹ́ yí bora nù gbó, aṣọ òwò làwọn olùkọ́ wọn fẹ́ yí bora. Ṣùgbọ́n ntọ́jú aládùn ara mi tí ó jẹ́ aládùn ara tí náà ò ní pé iléeṣẹ́ ológun ti ṣe wọn mọ́, wọ́n ti ká wọn mọ́. Díẹ̀ kan báyìí ló kù tí wọ́n gbà àwọn akẹ́kọ̀ọ́ ìjáde. Mọ́mẹ́ǹtì táwọn ajínigbé ti mọ̀ wípé ìkúrú tilẹ̀ tẹ̀yìn ní fàǹfà ẹ̀kọ́ òṣojú omi mu mọ́ níbi tí nǹkan bá lọ yìí. Àwọn lè mọ́ jàjàyè, wọn ò tiẹ̀ lè jàjàyè ẹni. Wọ́n wá ń sáré hasting ransom wọn. Gbogbo nǹkan tí wọ́n fi sí tẹ́lẹ̀ wọ́n gé gbogbo ẹ̀ kúò, wọ́n wá dá padà sórí owó nìkan pé kí wọ́n sanwó fáwọn káwọn yọ̀ǹda àwọn tí wọ́n ti kó. Ṣé gbàgbé àti káyà sókè lásìkò tó yẹ ká káyà sókè. Ibi tá a wá rìsọ́ọ̀fù ẹ̀ sí òun ni wípé àwọn èèyàn yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fi àwọn tó kù ṣe. Kéròkérò ọmọ gbé wọn wọ̀, wọn ò ní nǹkan kan tí wọ́n fi wọn ṣe ju pé kí wọ́n fi wọn kó gáìdì lọ, kí wọ́n fi wọn gáìdì ara wọn kí nǹkan má bàa ṣe wọn. Bóyá àwọn tí ó sá lọ ti ráàyè sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gé sí wọn mọ́, kí wọ́n tó gé wọn dé. Bọ́lú àmì o ẹni tí ó bá ti rọ́nà bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ the best thing náà ni pé kí wọ́n jọ̀wọ́ ara wọn fúnjọba. Kí nǹkan má bàa ṣe wọ́n. Bóyá àwọn tí ó sá lọ ti ráàyè sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gé sí wọn mọ́, kí wọ́n tó gé wọn dé. Bọ́lú àmì o ẹni tí ó bá ti rọ́nà bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ the best thing náà ni pé kí wọ́n jọ̀wọ́ ara wọn fúnjọba.
ká máa béèrè fún amnesty fáwọn náà kí wọ́n ti ẹ̀já kọ́kọ́ gba àwọn ọmọ wa jáde bíjọba bá gọ̀ ká fún wọn ní amnesty. wọ́n bá jẹ́ pé gbogbo ìlú ló dèdè rìn tí gbogbo ìlú ọmọ tó kàn mọ́. God bless you sir, God bless you ma. Ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ibi ò ní bà yín ìbànújẹ́ ò ní kàn yín. Ẹ àárí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan. Ẹ máa lékún sí ni, ẹ lékún lówó, ẹ lékún lọ́lá, ẹ lékún láìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ẹ ní ṣàìsàn. Kéwékéwé ayé ò ní káwọn ọmọ yín, ṣàgbàṣàgbà ò ní ṣàwọ̀ àgbà. Láyé àtijọ́ ọmọ kéékèèké wọ́n jí gbé tìṣẹ̀yìn ló jẹ́ kàyéfì fún wa. Ewé àtàgbà ni wọ́n ń jí gbé lásìkò yìí á ti wá ṣe kí láàbọ̀ ló ń fà. wetin we go bọ́ ló ń fà. Ẹ káàbọ̀ sọ ẹ káàbọ̀ mà. Ẹ bá ń pín program yẹn ẹ bá ń jó délé kó dóko kọ́ dẹ́sẹ̀ kúkú kọ́ dọ́nà jíjìn. láàrin ìṣẹ́jú kan péré ẹ bá wọn ṣíà rẹ̀. Now pápápá ìròyìn tó tẹ̀ á lọ́wọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ó ní pé iléeṣẹ́ ológun ti gé wọn dé. No escape route. God bless you sir, you are welcome sir, you are welcome ma. Kò sí ọ̀nà àbáyọ tí wọ́n lè gbà kọjá ọgbọ́n ò sì digi bí ọ̀bá sókun. Oríire abduction. Troops close in on kidnappers hideout. Wọ́n ti súnmọ́ bíi tí wọ́n wà gangan. Kò sọ́nà àbáyọ láti jáde. Ìrètí wà pa ara wọn ọmọ wa gbà padà. Ìrètí wà wípé àwọn tó mú wọn ò ní jọ̀wọ́ wọn bẹ́ẹ̀ láyọ̀ àtàlàáfíà. I mean àwọn gangan ò ní ṣe láì gbé nǹkan kaná pẹ̀lú iléeṣẹ́ ológun. So nbi tọ́rọ̀ dé dúró nù òye yé mi àwọn professionals níbẹ̀nu iléeṣẹ́ ológun lẹ̀ yìí gbogbo àwọn security agents tí ń lọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn professional àwọn expert náà gbọ́dọ̀ rán lọ. Àwọn eléyìí wọn mọ̀gbọ́n tá a gbé gbà nbi tá a gbé kà bọ́rọ̀ bá kòkè tọkọ ilẹ̀ tó tún níbi tá a tún gbé sí agbede méjì ńkọ́ orí pẹpẹ ńkọ́ orí àjà ńkọ́. Oríire abduction. Troops closing on kidnappers hideout. Okay, 168 high-profile terrorist commanders neutralized. Abdulsalami urges Nigeria to unite against terror, support security agencies to defeat evil. Now, fresh details have emerged on intensive efforts by the authorities to rescue the 39 abducted school children and 7 teachers from Auru, Isele, Yawota and Alausa communities. Boya Alausa dis ni Alausa in Orire local government area of Oyo State. News reliably gathered that troops and other security operatives have closed in on the surroundings of the hideouts of the kidnappers in the National Park Forest in the vigorous move to secure the victims and avert possible escape of the kidnappers. Bọ́ọ̀bá lọ lágbára ìwọ kọ́ ló ní gbogbo ọgbọ́n lọ́dọ̀. Àwọn ọmọ ẹ̀ ti pẹ́ jù lọ́dọ̀ wọn. Orí kankan máa ń kó bá nìní. Irú àwọn ajínigbé yìí kí ló burú ń bẹ pé àwọn ọmọ kéékèèké yìí o ẹ̀já tari wọ́n lé. Ṣùgbọ́n ẹni èṣù ṣe ò ní tètè mọ̀. Bó ti láya 16 tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba tó ń yàwó kan.
torí pé sùn ṣe kì í tètè yí oníbúrẹ́dì àfìgbà tó bá di mẹ́ta ò níní kò yé wọn bọ̀rọ̀. So in the vigorous move to secure the victims and avert possible escape of the kidnappers. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.